nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti tí tẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ 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 ti sí. Àwọn bàbá wa Alhaji àgbà Ọlọ́run fi wọ́n dúpẹ́ fún Sheikh Alimi ni àfá àgbà Sheikh Tajul Adabi Ọlọ́run fi wọ́n dúpẹ́ fún Sheikh Alimi ni mujaddidu ni wọ́n bẹ́ẹ̀ ni Maulana Sheikh Adam mujaddidu ni wọ́n tọ́lọ́run wá fi wọ́n jà dáadáa dábàlì yẹn jà dáadáa kan ó sọ nǹkan dọ̀tun kìí sí pé nǹkan yẹn ò sí iṣẹ́ tó lọ́wọ́ fi wọ́n ṣe nìyẹn. Ní tí ó wá jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ni wípé Sheikh Alimi tọ́lọ́hun fi gbé lọ́rin ró Salihu Janta lórúkọ Sheikh Alimi ń jẹ́. Ọ̀pọ̀ ọmọ ọ̀pọ̀ àgbọ́yé tó ju tàwọn àyókù tí wọ́n jọ ń gbé lọ ló jẹ́ kí wọ́n panupọ̀ sọ ọ́ di alim kìí sì tàn tó pamọ́ sẹ́nì kankan yín. Ìmọ̀ yẹn náà ni wọ́n wá fi tẹ ìjọba Ìlọrin dúró. Àwọn àfáà ni wọ́n rọ kiri ká wọ́n ní ìmọ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ mí tó tẹ̀ Ìlọrin dúró. Ṣùgbọ́n ìmọ̀ yẹn níbi tó mọ́ ń jọ́nà ti Sheikh Alimi ló pọ̀ jù ní. Àwọn àfáà míì náà wá ń bẹ tọ́lọ́wọ́n bá bùn ní buhaya mímà ọba Abdulsalam tó jẹ́ ọba àkọ́kọ́ nílọrin onímímọ̀ tààrà ni. Ẹ lọ ṣèwádìí ọba Abdulsalam onímímọ̀ ńlá gbogbo àwọn àfáà yẹn mọ́ àwọn ọmọ Sheikh Alimi ni wọ́n onímímọ̀ ńlá ni wọ́n. Ọba Abdulsalam pẹ̀lú Sheikh Ahmadu Zaki tó jẹ́ baba ńlá àti wa wọ́n jọ kíw ni pẹ̀lú àfáà Tẹ́rẹ́ àti Mìráyà ọ̀rẹ́ ni wọ́n onímímọ̀ gbogbo wọn. Àwọn tí wọ́n wá ń gba ìmọ̀ lẹ́nu wọn ọjọ́ orí wọn ọjọ́ orí tí ò kéré ni. Ẹni tó ti bímọ kí ìmọ̀lẹ̀ pé ẹjẹ́ mi náà onímọ̀ tó tàn sí ti fẹ́yàwó ó ti bímọ ó ti dàgbàlagbà wọn ò láǹfààní àti kéwú yẹn jídò. Ẹlòmí Zabura nìkan lókè ẹlòmí Hadari nìkan lókè yóò Zabura tó sì mọ̀ Zabura ń dájú òun náà dáàfá tó bá ti kọ́ yín Zabura ń tán ṣe fẹ́ kí Hadari yóò ju ilé àfá mi fún yín ni ìmọ̀ ń pe ilé ọ̀dọ̀ lágbájá ni ó lọ ìmọ̀ ń pe ilé ọ̀dọ̀ lágbájá ni ó lọ. Àfá aláṣì máa wíwà àfúntàfútù wà àfá tẹ̀jídíní wọ́n wà bí wọ́n ṣe wà lọ nìyẹn.
tọ́ ọ̀nà tí wọ́n fi ń gbà kọ́ àwọn èèyàn lálùkùránì jọ náà ẹni tí ò bá ti mọ̀ lálùkùránì ké ọ̀nà tí wọ́n fi ń gbà kọ́ wọn èdè haúsá ni ọ̀nà méjì ni wọ́n lédè haúsá kọ́yàn wọ́n sì lédè fúlàní na hau karimu hau mai ruwa dali salira zira sínú mai ruwa sínú mai ruwa alifi tó níwáṣẹ̀ lílókè ní jẹ́ ha bádámúrì ìlàmù àmà jẹ́ ali hau karimu tó níwáṣẹ̀ lílókè ní jẹ́ ha bádámúrì mímọ̀ àmà jẹ́ hamu dali tó nírúfà lókè ní jẹ́ du ali hamudu ali hamudu wọ́n ti ń kéwù nù tọ́ ẹnu mi bá wá jáde ní tó ló fẹ́ lọ kéwù lé lọ́gbọ̀n ọdún tó bá wá darí dé inú kálukú ma wá dùn ẹlòmí ń lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmí ń lo 20 ọdún 25 years lórí pókàn lọ kí yóò kàn kékùrá ní yóò sì kéṣà búra 25 years tó bá wá darí dé ọmọ aké ọmọ káàbọ̀ ọmọ kú ewu bí kìíní ìsìnlẹ̀ tó ó sì ké tó kú ewu ní jẹ́ kéwú kéwú èdè lárúbáwá ọ̀lọ̀ kéwú kíní tó léwu yìí bó ṣe lé tó yìí ó sì lọ ké ọmọ kú ewu tẹni tó lọ ké ewu ni wọ́n ń pè ní kéwú torí àkókò àtìgbà tí wọ́n ń lò níjọ́ náà ọ̀nà kejì tán gbà ké ìlédè fúlàní bàbá fẹ́ ké bismillahir rahmanir rahim wọ́n ní bá síní mímára àlífi làmúlámù àlàkérí àlífi lámúra asíngo mímú àlíbàlò núnú àlífi lámúra asíngo yá mímára áyà bismillahir rahmanir rahim ni mọ́sílẹ̀mù àgbẹ̀gbẹ̀ afẹ́ spẹ́lì tàbátí yàdá wọ́n ní bá tájọ́dẹ̀ ya deli alifi ba lamu amango ba wawu ta ba aya mimi alibalu alifi aganna kalalike nono yara ana kalalike nono azakeri mimu alibalu wawu azakeri bí wọ́n ti ń spẹ́lì ẹ̀ nìyẹn ilẹ̀ mi fi kíw ni mo fi kí Al-Qur'an àwọn Fúlàní lọ́gbà àwọn Fúlàní náà bí wa ni wọ́n fi kọ́ wa irú hell ní ìsìn asíngbò làwá pè ìrìn asíngbò maslow bí aha asíngbò maslow bí ẹ̀hí múlímá àwọn tẹ́mọ̀ jù mí ló wà òtúrà ti kìtìpẹ́ so mo dé mọ́ sí mistake mi sí ń kéyì but ẹni bá ti gbọ́ orí yóò ti mọ̀ pé ọ̀rọ̀ tí ń sọ ìgbó ti rí nù asingo maslo bi aha asingo maslo bi ahi asingo turi bi ahu asingo oro bi aha asingo yamtu bi abi bodon do yara ha fo di alifi hi fo di ya ha fo di alifi yani bi ha fo di alifi ha fo di alifi hi fo di ya ho fo di wa to alifi palungo ha dendele party kenu báwọn bá fẹ́ kí ngbà náà wọ́n lè lógún ọdún wọ́n lè lọ́gbọ̀n ọdún wọ́n lè lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún lórí pọ́n kà lọ kéèyàn nìkan wọ́n sì kétẹ́rà kankan ẹni tó wá dé tó wá dáadáa rẹ̀ pé kéwù yìí ọ̀nà ní lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ẹ́sẹ̀ tó já gbé gba báyìí ọdún yìí ti pọ̀ jù Sheikh Tajul Adaby ni àwọn sì ni wọ́n gbé ti lárúbáwá wá tí í ṣe alif ba ta tha jim ha kha dal zal ra zayu sin zayu kìí ṣe sàáyìn sàáyìn tẹ́ fi sàáyìn kọ́ ọmọ ẹyí padà kìí ṣe sàáyìn o ẹ lọ wo ní dictionary zayu sàáyìn kọ́ zayu sin shin short dot to do ainu ghainu ẹrù ainu yẹn lọ́dọ̀ ti Fúlàní ana kalalike ni gainu aganna kalalike tó dáàdì ìlú jẹ́ pé tí wọ́n bá fẹ́ pa àwọn tọ́yìb wọ́n ni dáyìb inú wọ́n fi ń pe gbogbo àwọn ìran àkókòrò dáyìbùkàwú dáyìb tọ́yìb ni ṣùgbọ́n bí Fúlàní bá fẹ́ pè dáàlà wọ́n pe tọ́ ipò yìí ni kéwú wà káwọn Sheikh Tajul Adaby tó dé nígbà táwọn gbà
ṣé ò Tajul Adabi ló mú alif bá ta jim ha kha dal wá sórílẹ̀-èdè yìí ní tó sọlẹ̀ Yorùbá ò sórílẹ̀-èdè yìí ni o ẹni bá mọ̀tàn míì tó jọmọ́ kó gé jáde o Sheikhu Adam kọ́ sínú àkọọ́lẹ̀ wọn o tẹ́ tó gbé ọ̀làjú wá bá kéwú ṣé ò Tajul Adabi ni wọ́n jà dáadáa rẹ̀ tọ́ Tilmidu Najib bàbá wa Alhaji àgbà àwọn jogún ẹ̀ àwọn náà wá tún jà dáadáa rẹ̀ wọ́n ràn sánmọ́ wọ́n fọ́ ìlàwà dé bá gbogbo àwọn àfáàgbà bẹ́lúgọ́ rẹ̀ onímọ̀ ńlá ni wọ́n sì lò sẹ̀mí nílọrin ṣáájú àwọn àfáàgbà Sheikh Tajul Adabi ṣáájú àwọn Alhaji àgbà onímọ̀ ńlá tá a bá ń sọ̀tàn pé àwọn Alhaji àgbà Sheikh bàbá Alágbàjì bàbá wa Sheikh Ádámọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta bàbá àgbàjì tó mọ́mí láàrin wọ́n pọ̀ láàfáà kìí sáwọn mẹ́tẹ̀ẹ̀ta nìkan kìí sáwọn ni wọ́n mú ìmọ̀ wọ̀ lọ́rin níjọ́ wọ́n ti tẹ̀ lọ́rin náà ti tẹ́ pẹ̀lú mímọ̀ tọ̀ ṣùgbọ́n ẹni tí ó wá ń sọ nǹkan dọ̀tun ilé alámọ̀ ní tẹ́lẹ̀ òun wáyé sí ilé blọ́ọ̀kù ṣe bí kìí ṣe pé kò sí ilé ń bẹ ilé wà ń bẹ ó tún un kọ́ ni òun kọ́ ló ní family house ni àwọn tí wọ́n ní pọ̀ bọ́rọ̀ ìmásírí nílọrin nìyẹn gbogbo àwọn tó lọ wá fi dàdádà yìí nílọrin wá ń fọpẹ́ fún táìmọ̀ síhùn nǹkan yóò bá ti kú ẹ̀yìn lọ́nà fi nàró ẹ̀ nínú wọn ni Sheikhu Adam Sheikhu Adam náà tún dé pẹ̀lú tọ̀tàn àwọn àláfà tíra lọ wọn kọ tíra lọ bíbá tó di pé ẹni tó kọrú ẹ̀ a máa wò ó ni pé tàtún ni lágbọ́nrin yẹn ẹni tá gbésẹ̀gbẹ̀ wọn a máa ronú sí ni o tó sì mú tàà fi ronú sí ìyẹn kò fẹ́ sí náà ló bá wọn kọ tíra tọ́ wọ́n jà dáadáa rẹ̀ nínú àwọn Mujaddiduddin ìníṣẹ́ wàdà mú wa ìwà fẹ́ sọ wípé kò sẹ́lòmíì lẹ́yìn wọn yẹn táwọn míì sì wà tí wọ́n sì bímọ tí wọ́n kọ́ ọmọ ìní tààjọ tó ṣe láàrin ara wa pé ẹ má gbé kalẹ̀ báyìí má bọ́lọ̀ sí kẹ́ ẹ ní báyìí ọlọ́run kẹ́ ẹ ní yìí náà tààjọ ń fà láàrin ara wa nìyẹn oborí yóò bá pé Mawlana Sheikh Adam ọ̀ṣọ́ Ìlọrin ni wọ́n àwọn kọ́ ni wọ́n wá la Ìlọrin lójú kéwù Ìlọrin tí máa tán pè ní kéwù kan tó dé wọ́n wá tún fọ̀ ni bẹ́ẹ̀ ni bàbá wa Sheikh Kamaluddin ọdún táwọn èèyàn fi ń kéwù yẹn ti pọ̀ jù lórí àfá àgbà lọ́dún yẹn ti dínkù Alhaji àgbà náà malé Sheikh Ádámọ̀ náà dé àwọn náà malé bó ṣe lọ nìyẹn bọ́lọ̀ tí wá fi àwọn bàbá tàwọn wí dáadáa Ìlọrin Mujaddidu gbọdọ̀ tán ìtí ń bẹ́ńlẹ̀ yẹn àti tí àwọn tí ẹ̀yin jogún rẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n gbé kalẹ̀ yẹn ṣé mọ̀ pé ní ìsìn pẹ̀lú tiwa ló dáa jù tí yín ò dáa ẹ ti kún lọ́dà tí ò dáa náà àfi kí Mujaddidu mi ò dé kó wá tuntun kùn sí ọ̀dà àti tẹ́lẹ̀ ọ̀dà ìgbà fúnra ẹni pé èmi ò mọ̀ nípa ilé ẹ lọ sọ́dọ̀ àfáà lágbájá òun ló mà èmi ò níwọ̀ ẹ̀bùn yìí ẹ̀bùn tí mo nírè ṣùgbọ́n ẹ lọ sọ́dọ̀ lágbájá oníwọ̀ ẹ̀bùn
bí àwọn tàná ṣe rí nìyẹn ló fi jẹ́ pé bẹ́ẹ̀ ni kò bá ma sàbúrà yóò ní ẹ lọ sọ́dọ̀ àfa sàbúrà nù ẹ lọ sọ́dọ̀ àfa alálàrí nù kó bá ń kọ́ bí wọ́n ti ń ṣe láàrin ara wọn nìyẹn. tèmi ló dáa jù tiẹ̀ ló dáa jù á ti fi bà nǹkan yẹn jẹ́ àfi kí mùjádídù mi ò dìde nínú àwọn mùjádídù tó dìde padà ní aṣírù wa nínú Ubandoma bàbá Ubandoma mùjádídù làásìrì ni wọ́n if you don't know. bàbá wa Mufti Diyar mùjádídù ni wọ́n wá dáadáa rẹ̀ ní ìsìn bí ìfẹ́ ò bá sí láàrin àwọn àti bàbá Ubandoma báwo ni tọ̀bá ní afẹ́ wíláwà ní fún bàbá wa ìmáàmù ni báwo ni ó ṣe lọ pẹ̀lú ìdùnnú ìfẹ́nukò wọn pẹ̀lú àwọn àfáà tánjọ jẹ́ tánjọ jẹ́ àsíá yẹn mú ìfẹ́nukò wọn pẹ̀lú ìfẹ́ tánjọ wọ́n ti fi dáadáa ìtẹ́yẹkùn lọ́dà tí ò dá yẹn pé bó ti yẹ ká máa ṣeré tí ẹ bá fẹ́ ṣe nǹkan kan ní ìsìn àwọn olùkùtà máa dá rí yín sí pẹ́tọ̀ ṣe rí báwọn bàbá wa Ubandoma àti bàbá Mufti ṣe ń ṣe ni bá a ti fẹ́ kẹ́ ẹ máa ṣe nìyẹn ẹ̀yin tẹ́ já ṣáájú wa kìí sọ̀rọ̀ ìmọ̀ nìkan ẹni bá gbé àṣà tó dáa wá tó sì jẹ́ pé àṣà yẹn jẹ́ nǹkan tí ń gbé wá ló ń gbẹ táà ní tó ìpinnu wa ò dùn ẹ bàbá àṣà kí àṣà tèmi ló dáa jù tiẹ̀ ló dáa jù kìnìkan ló dáa jù kìnìkan ló dáa jù ẹ fi ń gbé wá ló ń gbé àwọn tí wọ́n ti lọ pé ẹ̀rá ìsìláyé lágbájá mọ́ ha dáhùn hàpùwà ẹkùn gbàdúrà mú wá sí àgbáyé fi ń bẹ ni ẹ̀rá ìsìláyé adájí àgbà mọ́ wá ìpínpà tí ṣíwá dáwọn fi ń bẹ ni ẹ ti jẹ́ ká mọ́ gbẹ̀ngbẹ̀ àwọn tí wọ́n bá wá dá ìrántí ìfẹ́ yẹn padà àwọn ni mùjádídù wa à ń fi yẹn rinlẹ̀ láti fi sọ pé fáwọn tí Ọlọ́run ń lò yẹn pé bàbá wa Ubandoma bẹ́ẹ̀ ti ṣe yẹn tẹ́ wa lọ́rùn o mo kọ̀rọ̀ kákalẹ̀ ní ìjọ́wò nìyẹn lọ́wọ́ mo kọ̀rọ̀ yìí mo ń sọ̀rọ̀ bàbá Mufti ń bẹ̀ ni mo wá ní kúmọ̀ alìmísìkí ni oníkìjìgbà ní abidun sufiyun sotẹ̀kíwá kọ́mọ̀ bílkùrọ̀ àní oníkìjìgbà wà Ubandoma náà aṣọ lágbẹ̀rú sahibul khaira ti fílì kìdámi sọ́lágbẹ̀rú tọ́ba bil akhala kí wá ṣíyàmí àǹtàmúrí ṣìdùnà aṣọ lágbẹ̀rú. Ètà ẹsẹ̀ yẹn múrísìdù wa nìyí ẹ ti fi ojú pọ̀nà tá a máa tọ̀kalẹ̀ èmi ni kíní kan ẹ̀dọ̀bí kíní kan lèmi ti kéwú nígbà aṣọ bí yá báyìí lèmi àdàbí yá lèmi mẹ̀ríkàsí yá lèmi ẹ ti bá wa fọ̀ ọ́. Ubandoma ní àní gbogbo wọn lọ mọ́ mi akíníyàn ń sweet mi mò ń gbádùn ẹ̀ ọ̀nà àjọ ló ní gbogbo àwọn àfáàyàn làáfáà mi àwọn náà ni wọ́n kọ́ mi ó ń sweet mi o kẹ́lómi inú tó ń wíwú ẹ o ẹni bá ṣe báyẹn làáfáà ti wá lásíwájú wa ká máa pé bìkan ló yẹ kí oyè kan ti wá ibìkan kọ́ ni oyè kan ti wá irọ́ o àìtóbi bí nǹkan ní nǹkan o àìwá kiri bí nǹkan ẹni Shehu Alimi àwọn ni olùdásílẹ̀ Ìlọrin gbogbo tí bá mẹ́mẹ́ lóye Shehu Alimi lónìí ẹni wọ́n bá ti fún ìlàáfà gbogbo wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.